ṣé kí wá torí pé mo ti mọ Mercy kí wá lọ bá bọ̀dá Lánre jà ni àbí nítorí mo ti mọ Mercy kí wá bá Alájà Adé ò ti jà ni mo lè ṣe bẹ́ẹ̀ bọ̀ tí Mercy ò bá sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ á sọ̀rọ̀. ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí ni Lizzy Anjorin ti sọ̀rọ̀ nípa Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Mercy Aigbe. ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé láti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin sọ àwọn ẹ̀dùn ọkàn rẹ̀ nípa Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Mercy Aigbe nínú fídíò tí ẹ̀ ń wò yìí. ǹjẹ́ ẹ ti ṣe tán láti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ fídíò yìí gan ni. ẹ farabalẹ̀ láti gbọ́ ohun tí actress Lizzy Anjorin sọ nínú fídíò yìí. èmi ò kì í jẹ níbi ìbàjẹ́ mi ò kì í jẹ níbi ìṣubú ọmọlàkejì mi ò kì í jẹ níbi ẹkún ọmọlàkejì. Gistlover ti sẹ́ẹ̀tì trap yẹn wọ́n ti wọnú ẹ̀ n tẹ́mi fẹ́ kẹ́ èmi kọ́ ni mò ń bá wọn jà mi ì dẹ̀ lè bá wọn jà láyé mi ì lè bá wọn jà. ẹ̀yin wojú mi Ọlọ́run rí ọkàn mi tí n bá wọn jà ó kù mi ò bá wọn jà bọ̀ mo ní wọn sínú pé wọ́n ṣàbúrú báyìí fún mi ẹ lè gbé yẹn kúrò lọ́kàn mi mo ní wọn sínú pa àwọn pípọ̀ ìṣàbúrú báyìí bọ̀ mi ò lè bá wọn jà mi ò dẹ̀ bínú sí wọn mo rí gbogbo ohun tó ń ṣe fún mi bí ẹ̀kọ́ tó máa help mi. Ìdòwú Dámilọ́lá oní but Fọlá is not fighting you Fọlá ò tí ì fún wa ní DNA Fọlá dẹ̀ ṣe show Fọlá ṣe death certificate Mr. Lawal wọ́n ṣe èpèdè fún gbogbo ọmọ tó jáde lára Fọlá dá èpèdè tó ń ṣe fáwọn ọmọ Fọlá Sàríyù tí gbogbo èpè tó ń ṣe lórí social media tó máa jẹ́ ti gbogbo ọmọ tó jáde lára Fọlá Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé that èpèdè ní move on. àdàbí tí Mercy bá lè gbàrú ẹ̀ àdàbí tí Fúnkẹ́ Akíndélé bá lè gbàrú ẹ̀ àdàbí tó bá jẹ́ pé òótọ́ ni Fọlá gbé wá àdàbí tó bá jẹ́ pé ọwọ́ Gistlover mọ́ àdàbí tó yẹ pé òtítọ́ ni Gistlover gbé wá tó wá fi tọrọ bára. ó ti yé so abiyamọ ayé mo ò fẹ́ go deeper ó ti yé mi ìfẹ́ go deeper. nígbà tí Mr. Lawal dé UK wọ́n deport Mr. Lawal padà sí Nàìjíríà 4 hours ni Mr. Lawal lò ní deportation camp. a mọ̀ pé Fọlá ti mú international passport Mr. Lawal ó ti lọ fi ṣe death certificate so ń gbà tó gba international passport Mr. Lawal sínú system ní UK ó fi hàn pé Mr. Lawal ti kú ọ̀tá Mr. Lawal ti kú pé Fọlá ti kú ẹ wá sọ fún mi pé a ní ẹ máa fara kọsẹ̀ ṣé rí Mr. Lawal tí ó sọ̀rọ̀ yẹn ẹ sáré bí kí pátá yín bọ́lẹ̀ ó ti ẹ̀yin ṣé mọ̀ páwa ò mọ̀ nígbà tó ń jà náà tú àṣírí ara wọn pẹ̀lú ẹ̀rí adé lọ confirm ẹ̀ a lọ confirm ẹ̀ through our lawyer